Aláròyé máa wí o. Kò sóhun tuntun nínú ìdájọ́ tí wọ́n dá nípa ààrẹ Tinubu lórílẹ̀‐èdè Amẹ́ríkà Báyọ̀ Ọ̀nànúgà. Ní báyìí olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Tinubu ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà ti ní kò sóhun tuntun nínú ìdájọ́ tí wọ́n dá nípa ààrẹ Tinubu lórílẹ̀‐èdè Amẹ́ríkà pé láti nǹkan bíi 30 ọdún sẹ́yìn báyìí ni ìròyìn nípa ẹ̀sùn awúrúju kan tó fi kan ààrẹ Tinubu ti wà lórí ẹ̀rọ ayélujára tí kò sì jámọ́ nǹkan kan. Adájọ́ ilé-ẹjọ́ gíga kan lágbègbè Columbia lórílẹ̀‐èdè Amẹ́ríkà onídàájọ́ Barry Howell ló pàṣẹ fáwọn agbèfọ́ba orílẹ̀‐èdè náà ìyẹn Federal Bureau of Investigation FBI àti Drug Enforcement Administration DEA pé kó tó di ọjọ́ kejì oṣù karùn-ún ọdún yìí wọ́n gbọ́dọ̀ fi àbọ̀ ìwádìí wọn lórí ẹ̀sùn ìwà ọ̀daràn tán fi kan olórí orílẹ̀‐èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sórí ẹ̀rọ ayélujára wọn káwọn èèyàn tó nífẹ̀ẹ́ láti kà á lè mọ kókó ohun tó ṣẹlẹ̀ lásìkò náà. Ọjọ́ Ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ọjọ́ 8 oṣù kẹrin ọdún yìí ni adájọ́ ọ̀hún pàṣẹ náà lórí ẹjọ́ kan tí oníròyìn orílẹ̀-èdè náà Aaron Greenspan pé àwọn agbèfọ́ba orílẹ̀-èdè náà. Láti ọdún 2023 ni Aaron Greenspan ti ilẹ̀ Amẹ́ríkà ti pe ẹjọ́ kan lórí ẹ̀sùn ìwà ọ̀daràn kan tí àwọn agbèfọ́ba orílẹ̀-èdè Amẹ́ríkà ń bá ààrẹ Tinubu ṣe ní nǹkan bí 30 ọdún sẹ́yìn báyìí. Wọ́n ní ẹ̀sùn tó fi kan ààrẹ Tinubu ni pé òun àti àwọn ọ̀rẹ́ rẹ̀ kan ni wọ́n mú lásìkò náà pé wọ́n ká egbòogi olóró mọ́ wọn lọ́wọ́. Kókó ohun tí oníròyìn ọ̀hún béèrè fún lọ́wọ́ àwọn agbófinró náà ni pé kán fóun ní àbọ̀ ìwádìí wọn lórí ẹ̀sùn ìwà ọ̀daràn tó fi kan ààrẹ Tinubu gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè náà ṣe sọ ṣùgbọ́n tí wọn kò dá lóhùn. Ẹjọ́ náà ló tún mú wá síwájú onídàájọ́ Barry Howell lóṣù yìí tí adájọ́ náà sì pàṣẹ pé kí àwọn agbófinró ọ̀hún ṣe ohun gbogbo ní kíákíá kán sì fi èsì ìwádìí wọn sórí ẹ̀rọ ayélujára wọn káwọn tó nífẹ̀ẹ́ sí lè ní àǹfààní láti rí ibi tí wọ́n fi orí ọ̀rọ̀ náà tì sí. Bẹ́ẹ̀ ò bá gbàgbé ó ti ṣe díẹ̀ táwọn kan ti ń gbé epo yí ẹnu kiri pé ọ̀daràn paraku ní ààrẹ Tinubu pé ẹni tí wọ́n wá lórílẹ̀‐èdè Amẹ́ríkà fún ẹ̀sùn ìwà ọ̀daràn ni. Lára àwọn ẹ̀sùn náà ni àwọn alátakò rẹ̀ fẹ́ lò láti gbégi dínà rẹ̀ lásìkò ìbò gbogbogbò ti ọdún 2023 tó kọjá lọ yìí. Lára àwọn tí ìjọba orílẹ̀‐èdè Amẹ́ríkà ń bá ṣẹjọ́ nípa ọ̀rọ̀ náà ni ààrẹ Tinubu, Lee Andrew Edward àti Muiz Adégbóyèga Àkàndé. Ẹ̀sùn pé ààrẹ Tinubu àtàwọn ẹmẹ̀wà rẹ̀ ń ṣòwò egbòogi olóró cocaine lórílẹ̀‐èdè náà fi kàn wọ́n lásìkò náà ṣùgbọ́n tí wọn kò fojú àwọn afurasí ọ̀daràn náà balẹ̀ ẹjọ́ rárá. Níwọ̀n ìgbà tán ti jọ̀wọ́ àwọn owó tán rí nídìí okòwò náà sílẹ̀ fún ìjọba orílẹ̀‐èdè náà lásìkò ọ̀hún. Olùdámọ̀ràn pàtàkì ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà ní kò sóhun tuntun kankan níbẹ̀ mọ́. Ó ní láti nǹkan bí 30 ọdún sẹ́yìn báyìí ni àwọn aráàlú pàápàá ti kà lórí ẹ̀rọ ayélujára wọn ṣáájú àkókò ìdájọ́ náà. Bákan náà ló ní níwọ̀n ìgbà tí àwọn agbófinró orílẹ̀-èdè Amẹ́ríkà kò ti fojú ààrẹ Tinubu balẹ̀ ẹjọ́ lórí ọ̀rọ̀ náà ààrẹ Tinubu kò ṣẹ̀ sófin orílẹ̀-èdè náà rárá àti pé kò lẹ́jọ́ kankan tó fẹ́ jẹ́ lórílẹ̀-èdè Amẹ́ríkà gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń gbé pòyì ẹnu kiri báyìí. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television.